àrọ̀wọ̀ yín lára wa dúpẹ́. adúpẹ́ adúpẹ́ adúpẹ́. àrọ̀wọ̀ yín lára wa dúpẹ́. adúpẹ́. gbogbo àwa tí a kéhù wa lọ́dọ̀ Kamali àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéhù. ẹ wá wọn dókítọ̀rù wa tán jẹ́ tàdàbíyà. àtàwọn púrófẹ́sọ̀ wa tán jẹ́ tàdàbíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. níbi òwú kálẹ̀dé onílé dúnìyàn wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali àrọ̀wọ̀ yìí lára wa. adúpẹ́. ó yẹ ká dúpẹ́ òre èèyàn. ó yẹ ká dúpẹ́ òre èèyàn. ẹni a bá sọ̀rọ̀ fún tí kò lè dúpẹ́. èdè tọ̀hún ti dólè ní owó àkòní lẹ́rù. àti nílé àti lóde gbogbo àdàbíyà. ibi owó ká lè lọ kárí àgbáyé. níbi owó ká mọ̀ pé nítorí tànàbí. ó yẹ ká dúpẹ́ òre èèyàn. àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́. àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́. gbogbo àwa tí a kéwù wa lọ́dọ̀ Kamali àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. ẹ wá wọn dókítọ̀rù wa tán jẹ́ tàdàbíyà. àtàwọn púrófẹ́sọ̀ wa tán jẹ́ tàdàbíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. ibi òwú kálẹ̀dé onílé dúnìyàn wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali àrọ̀wọ̀ yìí lára wa. dákun máa bá lé wọn jẹ́ tàbí ọlọ́run. dákun máa bá lé wọn jẹ́ tàbí ọlọ́run. ilé àfáàgbà Tajul Adabi àti ilé alájí àgbà Sheikh Kamali àti gbogbo ilé àwọn àfàwà tó kù. àfọ̀rẹ́ rẹ̀bẹ̀ wọn Ànábì Muhammad. dákun máa bá lé wọn jẹ́ tàbí ọlọ́ àrọ̀wọ̀. àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́. àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́. gbogbo àwa tí a kéwù wa lọ́dọ̀ Kamali àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. ẹ wá wọn dókítọ̀rù wa tọ́jẹ́ tàdàbíyà. àtàwọn púrófẹ́sọ̀ wa tọ́jẹ́ tàdàbíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. ibi òwú kálẹ̀dé onílé dúnìyàn àjíà láti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali àrọ̀wọ̀ yìí lára wa. adúpẹ́. Para pa 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 para pa 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 para pa 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 para pa 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 para pa 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 àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́. bàbá àrọ̀wọ̀ yìí lára wa ọkọ̀ olórí adúpẹ́. ọkọ̀ wa tí a kéwù wa lọ́dọ̀ Kamali àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. ẹ wá wọn dókítọ̀rù wa tọ́jẹ́ tàdàbíyà. àtàwọn púrófẹ́sọ̀ wa. tọ́jẹ́ tàdàbí. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. ibi òwú kálẹ̀dé onílé dúnìyàn wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali àrọ̀wọ̀ yìí lára wa adúpẹ́.
tó. kúrò aláwọ̀ odidi kan àwọn alájí àgbà àfa àgbà tajulẹ̀ àdábì àfa àgbà tajulẹ̀ mọ́mìnì àfa àgbà tajulẹ̀ àrífínà àfa àgbà tajulẹ̀ mọ́ntàkínà bàbá wa àgbàlagbàjì bàbá wa àgbàlagége bàbá àgbàdìgídọ́mà àfa àgbà sùfìyánù sòrí jẹ́ tèmi ọ̀dára àfọ̀kè pàkátà bàbá wa ń lè ti dìbọ̀dù gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa àgbà ṣé wàá lè mí yányán àfa àbí gọ́rẹ̀ gbogbo yẹn wọn bẹ́ẹ̀ tá a máa da kọ kúlù wàhálà òdìdí kan ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún yọnu ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run fàyàbalẹ̀ ọlọ́run ẹ̀yin àfẹ́ fọkànbalẹ̀ kẹsùn ròdùnú ìmọ̀lọ́run ó dòó tẹ̀yìn ní ìbàjẹ́ ọlọ́run kò kún fáwọn afá bẹ́ẹ̀ abákẹ́ tó bá da tẹ̀nú sí ní ìbàjẹ́ wájú ọlọ́run bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. ọlọ́mọṣáájá sọ dáadáa ọlọ́run kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀jà sọ. a níjẹ́ wá sí ìyọ́pọ̀. kásẹ̀ níwọ̀n náà ní. kíní. ọkọ̀ àbádámbọ̀rọ̀ ńlá wọ̀. epo ti wà ń bẹ̀. àti géèjì táyà rẹ̀. torí mo fẹ́ dá àfa wa ti dìbò lóhùn. ti dìbò something. torí pé ọlọ́run kalẹ̀ sàálẹ́sà fún wa kọ́mọ jẹ́dùnú ayé fún gbogbo ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ni. gbóntú wọn náà bí ohun àná jẹ́bànújẹ́ fún ọ. àmín àmín. ẹ bá ń sami dáadáa torí ọlọ́run. amínà. alájà wo ní malẹ̀. ń dáhùn. ń dúpẹ́ fọlọ́run nípa pé ọlọ́mọ́kà ọbọ̀. ó dúpẹ́ rẹ̀. ń dúpẹ́ ọjọ́ èrí pé méjì ọ̀pàdé mi ọjọ́ èrí. gómìnà wa láti Ọ̀ṣun mo kí yín o. alájì wa tá a mọ̀ la ọlọ́run ọmọ gbàdúrà yín lọ láéláé. Allahumma àmín. ń dúpẹ́ fọlọ́run lérí birthday pé ọwọ́ pé méjì now +1 -1 okay +1 -1 akiramakumul karim. bẹ́ẹ̀ yà bá lé kan lọ́dún inú ọdún tí ó lò láyé ọ̀kan tó dín ní. kìí ṣe kó lé sí ó dín ní. +1 ìwọ̀n dúpẹ́ bọ́lọ̀ lérí ẹ̀. Allah. ẹlẹ́ẹ̀kẹta ń lọ́ọ̀tì álúbọ̀mù tuntun lónìí. okay new album. ẹlẹ́ẹ̀kẹrin ń kí àwọn èèyàn kú sẹ́ látara award. Allahu ìpè ẹ̀ ṣe. àmọ́ èyí tẹ̀mí fẹ́ fà yọ mẹ́. ẹ fà á. tọ̀. alájà wo ní malẹ̀ ń dá yín lóhùn. tọ́ba flashback tọ́ ọ bá wẹ̀yìn wò. ọmọ àpọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ lónìí. alhamdulillah. èyí tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ lónìí hùn ó ní báwọn àfa àti wí. bó o ní wọ́n wí. àwọn ọmọ méjì tí mo kó ni wọ́n wá bí lónìí. àkọ́kọ́ asami fadil rabi. bẹ́ẹ̀ni. ẹ̀kejì muhammadu jami alifarasidak. alifarasidaku. orí ni kéwù ọlọ́run kára kún alibarika àwọn ọmọ náà. àmín. afa jẹjẹ bisimilah. ìdá dàrú lẹ́yìn kíkà. ha khairan fala takun. ẹ dákun jama. asina fa Bẹ́ẹ̀ni bàbá yìí. iná dàrọ̀ ya àti Ìdẹ́nuwó. wàyẹ̀ bẹ́ẹ̀ abu. eléyìí de tó wà mí kó pé nà. ìdá dàrú onímọ̀lẹ́ olódúró yìí lónìí. lẹ́yìn kíkà. ẹ dákun ọláyídé olódúró lónìí. ó nìyẹn. lánàá alájọ wa ti rí bọ́dọ̀. wọ́n gbọ́. gbogbo ọ̀pọ̀lọpọ̀ olórin tó wà ń bí àtàwọn tí ò sí ń bí kọ́ra lẹ́kọ̀ọ́ wọn ò mọ̀ sí nǹkan kan ju backup bẹ́ẹ̀ni. kí wọ́n kọrin kalẹ̀ sí studio nínú studio. kí wọ́n ní kọ́ wá gbèrin ó bá kẹ̀. wá bá wa bá kí ẹ̀ bẹ́ẹ̀ni. etí gbogbo ayé mà sínú onímọ̀lẹ́ ọba ń bákọ̀ borin onímọ̀lẹ́ ọba ń bákọ̀ borin ọba ṣe intro. àfa bàbá. mọ̀ wá bí léèrè onímọ̀lẹ́ òní ṣe bákọ̀ lọ́yẹ̀ láyò láyé tiẹ̀ ni ọlọ́run mọ̀ ní kọ́ mọ̀ ní bẹ̀rẹ̀ sure. máa lọ́kọ̀ tiẹ̀ ìdá dàrú. máa lọ́kọ̀ tiẹ̀. la yulkika khairan fala takun. ń sọ fún wọn náà lónìí tó ń ra kó tó ti nàró Tó má ti jákè mọ̀ mọ̀ tó náà pé kò lè gbéga. dáa fún ọ o wow. má sọ̀rọ̀ ètí nínú ayé rẹ̀. má lu sí o. ìdá dàrú. onímọ̀lẹ́ ní bàbá now. ní aláfẹ̀yìn tí mo ní ṣe bọ́ lọ́lọ́hún yes of course. lè lọ́lọ́hún ọlọ́run ni má ó wọ ní- aláfẹ̀yìn tì bọ́ọ̀bá fẹ̀yìn tì bàbá kan àbí ìyá kan wọ́n lè kú yes of course. ọba tí ò lè kú lọ́fẹ̀yìn tì Allah. Allah. kí ló wí. ìdá dàrú. ẹ bá la yulkika khairan fala takun. wọ́n ń sọ fún wọn náà lónìí bí ìgbà ọba tí
ju oore tí o bá ti gbé oore pàdé ìwọ náà ọ̀ ń ṣe خيرا فلا تكن ọ̀ ń ṣe o kò tí ì já mi فلا تكن ọ̀ ń fà kéètóra wọn فلا تكن ọ̀ ń lù ú kò tí ì yọ فلا تكن ọ̀ ń pè é kò tí ì jẹ́ فلا تكن má jẹ́ kí ni حسينا má bànújẹ́ o حسينا má pẹ̀lú eriwo ni wọ́n mú wáyìí حسينا má bìrẹ̀ lẹ́rìí pé sí wọ́n ṣe ayé wa حسينا má bànújẹ́ o. فإن الدهر يأتي ويذهب torí pé ìgbà ìmọ̀ wá a máa lọ a máa wá a máa lọ àbíwọ̀ tó o ti wà lókè tẹ́lẹ̀ tó o torí ìjàkulẹ̀ díẹ̀ má rò pé kó ti pin kò pin Allah. kò pin. وما لنا الدهر àfáà yìí Baba. ẹni ó pin fún ẹnìkan ni Tani. ẹnìkan ló pin fún. Ta ló ń tọ̀hún. àfáà yìí Baba. ẹni tí ń fẹ́ èèyàn sí ọ tó gbé èèyàn sáyé ọlọ́run Allah. bọ́ ọba ti lè gbé èèyàn sáyé ọlọ́run pé tí ọba ti sí èèyàn tọ́ ọba ti gbà pé tí ọba ti sọ́ lọ́hùn kò sí wọ̀ wàláì tọ́ ọba lulẹ̀ òní náà rò. Allahu akbar. Ìṣubú rẹ̀. aláyìí ti ní bọ́ọ̀lù lójókòó yìí Lójókòó yìí. kò sí ti ń bẹ̀rẹ̀ yìí rẹ̀ tó gbára tì láyé tó kọjá ọlọ́run. Ọlọ́run ní láti ilẹ̀ wá. njẹ́ ọmọ tí mo ti dí bọ́ọ̀lù láyé kò fún ìyá kan hàn mí pé ìyá ti ń bẹ̀rẹ̀ ìhun ni Yes. Ìjà máa bàbá kan. bàbá kan ti ń bẹ̀rẹ̀ ìhun ni bí ojú ti dí bọ́ọ̀lù ó ti rí láyé Eléyìí sáná ní gan. ọba ṣe ké bẹ́ẹ̀ lọ́ba lòun òfin ní náà fáyé Ó tóbi ojú bẹ́ẹ̀ ó lọ. tóbi ojú bẹ́ẹ̀ lọ. Yes, Bọ́dẹ bá of rò course. sẹ́tò róyà tó bá pẹran kò ní bu ní. Àfáà yìí. Bá mi. عاش منعما وقد مر في عيش يقود ويصعب gbogbo ẹni tí a bá rí ti ń gbádùn lónìí bíi ti dí bọ́ọ̀lù yìí Tí ń wà òkè. tọ́lọ̀ ń tẹ́ ìgbà alẹ̀ fún Tó balance ara rẹ̀ yọba lónìí. control million bó ti jókòó yọmọ control rẹ̀ Ìjẹ́ tí ń control ẹ̀. yọ control billion bó ti jókòó yọmọ control rẹ̀ Bẹ́ẹ̀ náà ni. ẹ̀rọ lè súnmọ́ ẹ béèrè ìtàn rẹ̀ Yeah, ẹ béèrè kí lójú ẹ rí Yọkọ̀wé yọ ga báyìí. Àfáà yìí. Bàbá. ẹ béèrè kí lójú ẹ Àní rí yóò ṣèwé tí ó ga tó Kai. báyìí. ẹnìkan kébò pé ti dí bọ́ọ̀lù gbà lójú rí bẹ́ẹ̀ni ẹnìkan kojú ńlọmọ gbé rí Bẹ́ẹ̀ni. kò ṣẹlẹ̀ rí ẹnìkan kó gbégbá lẹ́nìkan lérí rí Ẹnìkan pọ̀ Ọ̀sẹ̀ gbàyàwó lè rí. òun rí. ẹnìkan pọ̀ gbàyàwó òun rí kò ṣẹlẹ̀ rí ẹnìkan pọ̀ bá tòun jẹ́ rí Ẹ́. ọlá rẹ̀ wá bí ọ pẹ̀lú strugness tiẹ̀ وخير فخرك Ọwọ́ pe Ọlọ́run sí, ọwọ́ dá Ọlọ́run sí yẹ. وعلى لأبي jòkólẹ̀ jòkólẹ̀ èyí tá a mọ̀ lálẹ́ barika nù Àti ní kò Bẹ́ẹ̀ni. ní gùn. àti ní kò ní gùn Ó dà ògbó náà nù tìdíbọ̀dọ̀ Dáhùn. ń dáhùn èyí tí màá wá sọ fún ọ lónìí ẹ sọ fún ọwọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ láyé ọwọ́ ọlọ́ni bẹ́ẹ̀ni Allah. lábẹ́ lọ́hùn sí Ó ní dábẹ́ kọ́lọ́hùn má yọ ọwọ́ ń kó lára rẹ Àmín. tìdíbọ̀dọ̀ Ó ní náà. men on stage Wọ́n ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ni àfa yìí Bàbá. ọwọ́ tí ń bẹ lára rẹ ń Ọwọ́ Ọlọ́run ni. ọwọ́ ọlọ́run ni Allah. ó ní lọ́ ń kọ́ ni wáàsí ló ń ṣe ni iṣẹ́ kan ló ń ṣe ni MC ló ń ṣe ní. bọ́lọ́hùn ọba tí ì lọ́wọ́ sí fún ọ yọ dàbí ìgbà tó mọ̀ sí ni Allah. bọ́lọ́hùn bá ti wá lọ́wọ́ sí fún ọ yọ wá dàbẹ́ pé àwọn olókìní kan lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni alájà wa dùkẹ́ yẹtọ̀ àṣàbí onímọ̀lẹ́ ọwọ́ ọlọ́run ti di ara rẹ báyìí ọlọ́run lábẹ́ kọ́ mọ́ yọwọ́ tiẹ̀ kú lára rẹ alájà wa ti ní bọ́dọ̀ ń gbọ́ èmi fi máa sọ pé má yọwọ́ kúrò lára rẹ rabi ọlọ́run àmì ọlọ́run ọlárẹ̀wájú ti ní bọ́dọ̀ ti dìbò something kò sọ́wọ́ tọ́dà bí ọwọ́ aláwùsátì Allahusati má jẹ́ kí tí ẹ ọba jẹ́ nítorí tànàbí má yọwọ́ kúrò lára rẹ rabi ọlọ́run. Àríwájú má yọwọ́ kúrò lára ẹ̀. Rabi Ọlọ́run. Má yọwọ́ kúrò lára ẹ̀. Rabi Ọlọ́run. Ha! Kò sọ̀wọ́ tó dàbí ọwọ́. aláwùsátì má jẹ́ kí tí ẹ ó bàjẹ́ nítorí tànà ọlárẹ̀wájú má yọwọ́ kúrò lára rẹ. Rabi Ọlọ́run. yóò bá fúrọ̀ yá rẹ ìwọ tó láwọn Àmín. yóò bá fúrọ̀ yá rẹ ìwọ tó láwọn. bọ́bá yẹ kéèyàn jẹ́ àrùn ṣé wọ́n ló tọ́ sí ìwọ tọ́lọ̀ mú jáde nídìí ilé tálíkà ìyá rẹ̀ ò ní bàbá rẹ̀ ò ní ṣe báànú lórí gbà ìyá rẹ̀ ò ní bàbá rẹ̀ ò ní ṣe báànú lórí gbà. tìdíbọ̀dọ̀ wà. bàrà òní ṣé Má bọ̀ wá. bàánú lórí gbà ẹ wo orí ẹ bó ṣe tó bí ó ṣe pa kátà ẹ wo orí ẹ bó ṣe tó bí ó ṣe pa kátà ẹ jẹ́ ká bú àrùn ká lè gbà ládàá ẹ jẹ́ ká pàánù
ṣọ́ọ̀bù nítorí tànàbí yóò bá fúrọ̀ yá rẹ̀ ìwọ̀n tó fótó. Tìdí bọ́dù ó ní kí n bá ń sọ fún wájà má ti lọ mo fẹ́ kó wí nǹkan kan lójú rẹ̀ bó ti dó yìí náà yes ẹ dákun torí Ọlọ́run mọ̀ ọlọ́lájà àgbà lónìí kankan ò ní sí ọ Ọlọ́run fún onímọ̀lẹ̀ òun fún ọ ní a sum of 500,000 solid naira. Allahu Akbar. ẹ dábàá mọ iye owó kọ́ gbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. ẹ gbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. ẹ gbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. wí kankan kó tó lọ. Alhaji Ọlárẹ̀wájú ti di ibodò aláàánú mẹ̀kúnnù ọkọ alájà Ṣakírátù mi Adébọ́lá ìbànújẹ́ oníkọyìn lọ́lá oníṣẹ́lá lílọ bíbọ̀ ìrọ̀rùn ló máa já sí bíjà ìmọ̀ ọmọ bàbá Fatima àní aláàánú lọ́lọ́run tí kì í fẹ́rù ẹ̀ sílẹ̀ o Alhaji Àdìsá Ibrahim ti di ibodò mo lálàánú lọ́lọ́run tí kì í fẹ́rù ẹ̀ sílẹ̀ mo gbà fún ọba ńlá ẹ̀dá tó ní tọ́láwọ̀ ọ̀yà kò mọ̀rẹ́ ọlọ́wọ́ ọba. aláàánú lọ́lọ́run tí kì í fẹ́rù ẹ̀ sílẹ̀. bàbá wa jà ẹ ṣe kú ìnáwó mi. mo gbà fún ọba ńlá Alhaji Ibrahim owó ní tọ́láwọ̀ rẹ̀ ẹ ò jẹ gbèsè alẹ́ sàn o wọ́n ní kí n kọ́ pé onímọ̀lẹ̀ mi ò lè wá gàlágò sáré lórí bọ̀bọ̀ wọ ara mi. ẹ ṣé mo dúpẹ́ Alhaji Ibrahim kò ní tán a tún máa dára sí ni alájà Ṣakírátù Adébọ́lá Korean baby mo mọ̀ ọ́ lóore o ọ̀nàrẹ́bù Rìsíkátù ọlọ́wọ̀n jẹ́ lọ́nà o alọ́sàwẹ̀rù káyà tó ìbànújẹ́ òní kan yín aláràfà mi 2024 a tún máa dára sí ẹ ṣé mo dúpẹ́ ó yá ìtẹ́lẹ̀ fún mi kọ́ àbò ní fún mi mọ́ ọ̀nàrẹ́bù dákò ṣàánú kò fún mi ó ṣàmọ̀ pé lẹ́yìn ọkàn mi o. ní ojú òkun rẹ̀ àmì o. Ajá Rìsíkátù ẹ bá ń ṣẹṣẹ́ òfò ọba wa bàbá Àdìsá wàlà o ọba wo lórí ní ìpínlẹ̀ Kwara gbogbo ẹgbẹ́ bímọ tó bá ń bẹ níbí bàbá Àdìsá kọ́lọ́njẹ́ rí bàbá pẹ́ ànàkúmọ̀lá o bàbá orin kò ní tán lọ́wọ́ yìí bí jáì Muhammadu Oya Fima Performing Musician Association of Nigeria Embodiment of Music Nigeria Custody our culture in music United we stand progressive in action One love keep us together One love keep us together Ìkọ́ lọ́nà èèyàn tẹ̀mí Rúkáyàtù Àṣàbí Ọláìdé kò ní bàjẹ́ o ẹgbẹ́ bí màá lò ní túláìlá a tún máa dára sí ni fọwọ́ ọlá ẹ̀kọ́ mi lára ìdólówó. Orí àǹfẹ̀ ìrànwọ́ ọ̀nà mímí àjíyá dáhùn ó yẹ fọwọ́ ọlá yìí kọ́ mi lára ìdólówó. Alájà Ṣakírà Adébọ́lá aya ti dìbàdó fọwọ́ ọlá ẹ̀kọ́ mi lára ó yẹ wọn ò lè bá ẹni ibẹ̀ yẹn mọ́ ìwọ ti kúrò ní ibẹ̀ tipẹ́ torí bí gíga ṣàlàyé wa ìràwọ̀ nábì adúpẹ́ fọ́fọ́lọ́ tí ó fọ́ tàwa lọ́sọ̀ kò jẹ́ kó sọ pé kò wá tán ẹ ò lè bá ní ibẹ̀ yẹn mọ́ Adi Ibrahim ọmọ Ìṣọ̀lá ló náwó èèyàn láti láti fò tí ó fọ́ tàwa lọ́sọ̀ Àṣàbí ló náwó ó yá Àṣàbí tó bá lẹ́jọ́ ojú ọpẹ́ màámi ìyá alájẹ gbogbo ẹgbẹ́ bí mà ẹ ṣe é kú àdúrà.
dúró tì mí àrídùn